1 million ẹ bá wa gbọ́wọ́ lé so tí a tó bọ́ síbi tá a fẹ́ lọ kàńsìn a tó ṣe ká tó fún yín ní àwọn nǹkan tẹ́ wọ́n máa gbọ́ ń ta àwọn ará bíi wọ́n máa gbóríṣiríṣi narrative wá bá yín pé lórí pé wọ́n ṣàfẹ́ sọ pé àwọn Yorùbá tan mọ́ Saudi ìyẹn àwọn Arab pé dandan ó yẹ ká bá wọn ṣe ẹ̀sìn wọn wọ́n á máa sọ ìtàn oríṣiríṣi nípa Odùduwà bọ́rú ẹni bẹ́ẹ̀ tẹ́ bá ti rí kó sọ ẹnikẹ́ni yẹn sọ ìtàn ìdílé ẹ̀ mẹ́rin fún yín kò mọ bàbá tó bí bàbá ẹ̀ irú ẹni yẹn á wá máa sọ ìtàn kítàn wọ́n dẹ̀ ti ní tí ẹrú bá fẹ́ jogún kógún á pàtàn kítàn ẹ̀yin àgbàlagbà má bínú kó ṣe bí òwe òun ni àwọn àfáà ilẹ̀ máa rí ń ta ìmí inú wọn ti bí ìran ẹ̀bí mẹ́rin sílẹ̀ Yorùbá Fúlàní ni wọ́n Fúlàní ò níran wọn lórí ìrun ibi tó bá ti bára wọn fẹ́ ṣàmà náwọn náà gbáyé ni so àwọn ọ̀tán wa wọ́n ń ṣe bíi pé kọ́ṣẹ́ àyípadà bí àpẹẹrẹ ń sìn gbogbo olùdẹ̀ ló ní èdè àyálò tẹ́ bá rí bíi àlùbọ́sà èdè àyálò táwọn Yorùbá lò nípa bá ṣe súnmọ́ Haúsá ni kò ń ṣe èdè wa àlùbọ́sà kò ń ṣe èdè wa wàhálà kò ń ṣe èdè wa bíi kádàrà kò ń ṣe èdè wa èwo ló tún máa ń lò náà bẹ́ẹ̀ alọ́wọ̀n èdè tó ṣáà máa ń lò bẹ́ẹ̀ kò kí ń ṣe èdè wa àdúrà náà kò ń ṣe èdè wa àmọ́ torí wọ́n ti ń lò lọ́dọ̀ wa bíi àáfàá náà wọ́n ti ń lò lọ́dọ̀ wa àwọn kan tó bá máa wá sọ́nsìn wá ní ẹ kí ló dé ta wá ń lo èdè yẹn gbogbo òlu ló máa ń lo àyálò èdè tẹ bá wò ó sìn wọ́n máa ń sọ nǹkan kan níbi ó wà ní dictionary àwọn òyìnbó ń sìn wọ́n máa ní fanimorous èdè Yorùbá ni wọ́n máa ní ojú ẹni dẹ̀ wà fanimọ́ra o òun ni àwa ń lò pé àwọn wà fanimorous àwọn òyìnbó ti ṣe kí ni wọ́n ti fi sára èdè wọn ṣó máa túmọ̀ sí ká máa sọ pé àwọn òyìnbó yẹn náà ọ̀dọ̀ wa lọ ti wá bọ́ wọ́n mú àlè yìí ń sìn wọ́n ti wá ń sàn sọ pé Odùduwà ó rìn wá láti Saudi àwọn òbá ti ṣe é múra mẹ́fà àmọ́ ọmọ àlè ni wọ́n ṣọ́mọ àlè tí ò lè sọ̀tàn bàbá ẹ̀ mẹ́rin ló wá fẹ́ sọ̀rọ̀ Yorùbá sọ̀rọ̀ yẹ ká bẹ́tò lọ tá tó lọ ka tí Muhammadu ti jalè a fẹ́ kọ́wọn èèyàn mọ̀ pé tá bá rí ọkùnrin tó wọṣọ obìnrin Muhammadu ló kọ́kọ́ ṣe a máa kà láti bẹ̀ a wá lọ ibi tí Muhammadu ti jí pátá so ms ẹ jẹ́ àgbéra ẹ̀wọ̀n amashi ali adab ali mufrad 600 ibẹ̀ ni Muhammadu ti wọṣọ obìnrin ló múra bí obìnrin ó lọ wọṣọ wa lọ àwọn ni wọ́n ń pa owó lórí mídíà so àwa fẹ́ gba àwọn èèyàn wa lẹ̀ lóko ẹrú tí àwọn aráàbù fi wọ́n sí torí wọ́n ti di ọpọlọ àwọn èèyàn wa pé kọ́ máa sáré àlùjọ náà àwọn Saudi dẹ̀ ń ṣe ìlú wọ́n máa parí ìlú kan bí i 2030 wọ́n kọ́ new city tó máa dàbí Dubai ní Saudi ń sìn wọ́n ti sílé ijó Saudi ti ń kọrin àwọn Saudi ń sìn wọ́n kọ orin no woman no cry wọ́n dẹ̀ gbéwèé kan fáwọn ọmọ Yorùbá pé orin àràmù ni ijó àràmù ni àwọn dẹ̀ ti ń jó àwa fẹ́ ṣí àwọn èèyàn wa lẹ̀ a fẹ́ ṣí ọpọlọ wọn lẹ̀ ni gbogbo ìwé tó fi dè yín yẹn náà la fi ń ṣí yín padà ń sìn lọ́wọ́n àfáà yẹn fi ń ké lọ́tún lọ́ ń ké lọ́sì pé a fẹ́ gbàjẹ́ lẹ́nu àwọn so ẹ jẹ́ àtẹ̀síwájú bí Muhammadu ṣe wọṣọ obìnrin. This Al-Hadab Al-Mufrad 600. Ìwé tá a fẹ́ kà ni wọ́n pè ní Al-Hadab Al-Mufrad 600. Tó bá sọ fàáfà ẹ̀ tó bá fẹ́ gbọ́ ẹ lẹ́nu ìwọ ṣe fún. Ó yá. Sa'id ibn Hal reported. Sa'id ibn Hal ó ṣàlàyé wípé. That Uthman and Aisha told him. Uthman àti Aisha wọ́n sọ fún pé. That Abu Bakr asked for permission to come into the Messenger of Allah. Abubakar gba ìyọ̀ǹda láti wọnú ìyẹ̀wù Muhammadu. May Allah bless him. Kí òfò àti àdánù kó máa bá Muhammadu. While he was lying of Aisha's bed. Nígbà tí Muhammadu dùbúlẹ̀ orí ibùsùn Aisha. Wearing Aisha's woolen shirt. Tí Muhammadu dẹ̀ wọ̀ kí ni ó wọṣọ Aisha. He gave Abu Bakr permission to enter. Ó wá fún Abubakar ní ìyọ̀ǹda láti wọnú ìyẹ̀wù wá bá wọn. While he was like that. Nígbà tó wọ aṣọ Aisha bẹ́ẹ̀. He gave him what he needed. Ó fún Abubakar ní nǹkan tí Abubakar fẹ́. And then Abu Bakr left. Abubakar dẹ̀ bá tiẹ̀ lọ pọ̀ ìyẹn wò pé bàbá ló wọṣọ obìnrin. Ó yẹ kó ti yé yín ní. Nǹkan tá à ń sọ fún yín pé Muhammadu wọṣọ obìnrin. So tí àáfàá kan bá ń ṣe wáàsí níta tó ń sọ fún yín pé ọkùnrin tó bá wọ kinní kan obìnrin tó bá wọ ṣòkòtò tó ṣe kinní kan tó bá ń sọ ẹ sọ fún wọn pé Muhammadu ṣe ètò wọ́ọ̀sì Muhammadu wọ ṣimí obìnrin Muhammadu wọ bùbá obìnrin ẹ sọ gbẹ fún wọn so ẹ jẹ́ àtẹ̀síwájú ká lọ bí tí Muhammadu ti jí pátá.